Oh, Sister Romoke. Hello ma, Sister Romoke. Serious, tó bá pẹ́ rí inú mi, mo fi yín lálàá sínsìn. Mo ṣe sọ pé mo fẹ́ pè yín. Kí ló dé mo rí yín church ní last week? What happened? Hey. Ẹ rò bóyá service ò ní hold torí first time after resumption láti joy. Tó bá pẹ́ mọ bí service ṣe lọ. A follow gbogbo nǹkan tí ìjọba ní pé ká ṣe la follow. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ church fún. But nísìnyí we have enough space. Gbogbo bí táyé ṣe ń jó báyìí bẹ́ẹ̀ náà ni Kẹ́hìndé ń jó báyìí kò sẹ́ni tó fara gbára wọn. Mo like o mo ṣàárò yín so I promise me pé máa wá next week please because tẹ́ ẹ bá wá máa break heart mi ó yẹ sọ pé máa wá alright ṣe gan mọ́mì ńkọ́ ẹ bá ń kílè o alright now ó dàbọ̀ see you next week bye. Why Bololo? Where are you going to? You can't enter. Oh, yeah, go. Your mommy did not see you. Lie. Gbọmọdé láyè láti wọlé. Àwọn èèyàn funny o. Ẹ máa rọra o. Láti ọjọ́ yìí. Mọ́mí ẹ máa rọra o. Ìyá mi. Ẹ pẹ̀lẹ́ mà, ẹ dúró mọ́mí, ẹ dúró, ẹ pẹ̀lẹ́ mà. Mo fẹ́ wọ ṣọ́ọ̀ṣì. Màmá. Ẹ lè wá church, ẹ lè wọnú church báyẹn. A ti sọ gbọ́ ni. Kí ló dé? Rédíò àwọn ìjọba wa ti sọ. Pé kí ni? Ó ní láti àwọn ọmọ 16 to 65 lọ ní àǹfààní láti wá jọ́sìn. Màmá yìí ti dàgbà, àgbàlagbà nìyí. Sísì wà nínú èjì mi. Sísì wà nínú èjì mi. Màmá tẹ́ bá ti lè kọjá 65 years, ẹ lè wọ church. Sísì ẹ jẹ́ ká pa òfin ìjọba mọ́. Ó pé sísì ló tó màmá ẹjọ́ ẹ lè wọ church. Sísì wà nínú èjì mi. Mo ti ra kíní tó fi bojú, mo bojú. Bẹ́ẹ̀ni mo mọ̀ pé ìfàsẹ́ kó fi ìjàbọ̀ tẹ́ ẹ lè wọlé màmá. Mi ní lọ. Ibi inú ìjọkọ́ sí mi nílọ. Láti ọjọ́ ìjẹun wá ṣọ́ọ̀ṣì mi ní lọ o. Màmá ẹ lè jókòó sẹ́yìn ọmọ church. Màmá ẹ lè jókòó. Oh, my sister. Ẹ pẹ̀lẹ́, happy Sunday. Báwo ni? Go and wash your hands. Mama. Ó dàbí ọ̀rọ̀ yìí because mi ò understand mama ó yẹ kẹ́ waste time yín ó yẹ kẹ́ máa lọ lé mama gbogbo wa náà ló mọ̀ the evangelist ó ti sọ mama yìí mama ọmọ mi ló rà fún mi owó bó ló rà. mama ó dàbí máa lọ pé lady evangelist máa lọ pé wọn mọ́mì ẹ wá mọ́mì ẹ wò màmá kan wà ń ta o wọn làwọn fẹ́ wọ church. ṣé kò sí problem. màmá kan wà ń ta wọn làwọn fẹ́ wọ church wọn dẹ̀ ti dàgbà àgbàlagbà ni wọn. àwọn ló wà ń bì báyìí àwọn màmá ló wà ń bì báyìí. màmá ń fẹ́ rí. grandma lẹ wá jókòó síta ẹ dìde. grandma ẹ máa rọra ẹ pẹ̀lẹ́. Sísì wà nínú èjì mi. Ọmọ mi ló ra ìbomú fún mi. Kí ilé fi wọ ṣọ́ọ̀ṣì. Ẹ máa bọ̀ grandma ẹ máa bọ̀. Ẹ ṣe ìyá mi. Ẹ pẹ̀lẹ́ grandma. Ẹ sáré ṣe. Ẹ pẹ̀lẹ́ ma. Sísì wà nínú èjì mi sísì. Ẹ pẹ̀lẹ́ ó ti sún yín láti bí. Mo fẹ́ kí Jésù. Jésù máa kí yín. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ grandma ẹ tó jẹ́ báyìí ṣé à ń tẹ̀lé òfin àti ìlànà táwọn ìjọba fi sílẹ̀ ọ̀ṣà tàbí sẹ́nu ọ̀nà iṣẹ́ ló ń ṣe tó ti yé yín kì í ṣe pé ẹ̀yin wá sí church láti bíi 4-5 months 30 wà ní màmá ṣé ẹ gbàdúrà ṣé Ọlọ́run gbàdúrà so ilé ìta ṣe ìyá ń tẹ̀ lófin ti àwọn ìjọba ni so nígbà tí gbogbo ẹ bá ti ẹ mọ̀ rọtírọtí yẹn tó bá ti lọlẹ̀ ẹ máa wá sí church. Ok máa padà wá. Máa wá sí ṣọ́ọ̀ṣì. Ẹ máa wá ṣe kó náà lè ṣe ra gbòjú mọ́mí ló rà fún mi. ẹ ṣì máa lò ẹ má wọrí iṣẹ́ gbọ́ màmá ẹ má bínú òfin ìjọba la tẹ̀lé tó ti yé yín sísì tẹ ló wà nù èjì yẹn ìyẹn kọ́ ni ó yé mi bẹ̀ láti ibi 65 and above tán ní kọ́ máa wá sí church tẹ́ ti wà láàrin wọn yẹn ẹ máa ní sùúrù ṣe ti gbọ́ ẹ má
má bínú grandma ṣe gbọ́. Dọjọ́ wo? Kò ní pẹ́. Kò ní ẹ pẹ́. má Kò ní wọrí pẹ́. very soon grandma Kò ní pẹ́. ẹ má wọrí. Ẹ wá jókòó síta grandma. Kí n máa lọ. Ẹ máa lọlé, ẹ máa lọlé. Kí n máa lọlé. Ẹ máa lọlé, ẹ máa lọlé. Ẹ máa lọlé. Àbí kán fi mọ́tò gbé yín lọlé ni. àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú yín. Jésù àwa pẹ̀lú yín o. Jésù àwa pẹ̀lú yín. Ó ga màmá tí wọ́n ń ṣe wàhálà wá sí church. Sista ẹ kú iṣẹ́. ẹ ṣe é mà. So mo bá ẹ má bá anybody jà. rárá.